akíyín àṣeyín pẹ̀lẹ́ ọba Èdùmàrè kò ní jẹ́ kí ẹnikẹ́ni kó kérésẹ́ tá a bá ṣe. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí onímọ̀ jọbẹ rẹ̀. Àwa tá a ṣiṣẹ́ wa òun náà ni ọba Èdùmàrè yóò jẹ́ ká jẹ́ o. Àní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ. Akíyín ẹ kú àdúrótì lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Orúkọ tèmi ò yípadà, Tajudeen olówó òkèrè náà lórúkọ tèmi. Otasansan oníròyìn. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Èmi á ní èmi ìrìnàjò ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ṣe ń wọlé tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé láti máa bá ní láìkì fídíò yìí, ẹ dẹ̀ máa bá ní ṣíà rẹ̀ kó lè máa káàkiri àgbáńlá ayé. Kí ni a fẹ́ máa gbéyẹ̀wò? Ẹ rí àkọlé tí a kọ síbẹ̀ yẹn, a pè ní Yorùbá Learning Class. Orí ètò yìí, lórí ìkànnì yìí, òun náà ni a ti máa kọ́ra wa ní èdè Yorùbá, torí pé èdè Yorùbá èdè tí gbogbo wa ni, kò sì gbọ́dọ̀ parun, torí pé ṣàdédé ni abálà lọ́wọ́ àwọn mẹ́ni tó kọ́. Èdè yìí èdè tiwa ni, àdáyébá wa ni, kò sì gbọ́dọ̀ parun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde ìsìn yìí ó ní wọn ò lè sọ èdè bàbá wọn lẹ́nu kó jágere. Níbi tí ìkónilẹ́rú tó sì ti máa ń bẹ̀rẹ̀, òun náà ni kéèyàn má lọ sọ èdè abínibí, èdè bàbá tá a ti bí, ilẹ̀ bàbá tá a ti bí, kéèyàn má lè sọ kó jágere. Aburú gidi ni, ohun tí ọ̀dà ni. Ohun tí ọ̀dà ni kéèyàn má lè sọ èdè bàbá rẹ̀. Ó burú jáì, ó burú jáì. A sì fẹ́ kéde Yorùbá, a fẹ́ kó parun, a fẹ́ kó kú, torí pé a ti gbọ́ nínú ìtàn, a gbọ́ nínú ìtàn, nínú àrọ́bá wípé àwọn ìran kan ti kú rí, àwọn ìran kan ti parun tó ń tèdè wọn látàrí wípé wọn ò káràmásìkí, wọn ò jí gìrì, wọn ò ṣàpọ́nlé èdè wọn. Ṣùgbọ́n kéde Yorùbá má bàa kú, kíran Yorùbá ká má bàa parun, ara gbìyànjú tí òun náà ni eléyìí tí àwa ń ṣe. Òun náà ni a fi ṣe àgbékalẹ̀ ètò yìí tá a pè ní ẹ̀kọ́ èdè Yorùbá. Ẹ̀kọ́ èdè Yorùbá, yàrá ẹ̀kọ́ èdè Yorùbá òun ni a pè é. Abala méjì náà wà ní ètò, òun náà ni ó máa pín sí. Kí la pè é? Abala méjì òun náà ni ètò wa òun ni yóò máa pín sí. Abala àkọ́kọ́ òun náà ni abala tí a ti máa kọ́ra wa ní gírámà èdè Yorùbá àti àṣà ìṣe Yorùbá. Gírámà èdè Yorùbá àti àṣà ìṣe Yorùbá. A máa ṣe àtúpalẹ̀ gírámà èdè Yorùbá. A dẹ̀ máa ṣàlàyé àwọn àṣà àti ìṣe Yorùbá tí ó ti dun ìgbàgbé, tí ò sì yẹ kó dun ìgbàgbé. Bẹ́ẹ̀ ni abala àkọ́kọ́ nìyẹn. Ìpele kejì tàbí abala kejì òun náà ni abala tí a ti máa ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ọpọlọ àwọn òǹkọ̀wé. A máa ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ọpọlọ àwọn òǹkọ̀wé, ohun tí wọ́n ti fi gègé wọn dá lára. Ẹ ṣé o, Bíọ́dún Ọláwuyì, ẹ ṣé àdúpẹ́ o, àti rí ọwọ́ yín. Miraj àwọn náà ti join. Ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé àdúpẹ́ o. Máa bá ní like fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ máa bá ní share rẹ̀ kó lè máa káàkiri àgbáláyé, kí ó lè máa rìn jìnnà dáadáa. Abdulmumil Idris àwọn náà ti darapọ̀ mọ́ wa. Ẹ ṣé àdúpẹ́ o. Gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀, torí pé Yorùbá ní ẹni tó bá lọ ló bá kú. Ìpele àkọ́kọ́ òun náà ni ìpele láti máa ṣe àgbéyẹ̀wò àtúpalẹ̀ gírámà èdè Yorùbá. Ìpele kejì òun náà láti máa ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ọpọlọ àwọn òǹkọ̀wé.
yálà àwọn tó ti jẹ́ pé Ọlọ́run tí wọ́n ti dágbére fáyé tàbí àwọn tí wọ́n sì wà láàyè a mọ̀ ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ọpọlọ wọn torí pé Yorùbá ní tó nírèṣé tí ò bá fíngbá mọ́ èyí tó ti fín sílẹ̀ kò lè parun ìtàn kan náà lọ́rọ̀ mọ́ òwe tara òwe yẹn ìtàn kan náà lọ́rọ̀ mọ́ o bó nírèṣé ò bá fíngbá mọ́ èyí tó ti fín sílẹ̀ kò lè parun ìtàn kan lọ́rọ̀ mọ́ ṣùgbọ́n kì í ṣe ibẹ̀ yẹn là ń lọ ní ọjọ́ ti tẹ̀ní a mọ̀ ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ọpọlọ àwọn òǹkọ̀wé iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ a mọ̀ ṣe àgbéyẹ̀wò a mọ̀ mọ̀ wá fún yín ìyẹn ibi tá ti mọ̀ ṣe àyọkà nínú àwọn ìwé tí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ nínú èdè Yorùbá tí wọ́n ti kọ bẹ́ẹ̀ ni ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ ní nítorí pé Yorùbá ní orí kì í balẹ̀ kó mọ́ kó nǹkan a ṣàgbéyẹ̀wò nǹkan lénìí ohun tá a fẹ́ ṣàgbéyẹ̀wò ní abala àkọ́kọ́ tí a pè ní gírámà èdè Yorùbá òun náà ni ẹ̀yà gbólóhùn èdè Yorùbá ṣùgbọ́n kí a tó lè ṣàlàyé nípa ẹ̀yà gbólóhùn èdè Yorùbá a gbọ́dọ̀ mọ kí gan ni gbólóhùn bẹ́ẹ̀ ni kí ni gbólóhùn nínú èdè Yorùbá gbólóhùn ni àkójọpọ̀ ọ̀rọ̀ tí ó ní ọ̀rọ̀ ìṣe nínú tí ó sì ní ìtumọ̀ àti iṣẹ́ tó ń jẹ́ níbikíbi tó bá ti jẹyọ yálà a sọ jáde ni tàbí a kọ sílẹ̀ ohun tá à ń gbìyànjú láti sọ náà ni pé gbólóhùn tá à ń sọ lẹ́nu tàbí tá a kọ sílẹ̀ ká tó lè pe ọ̀rọ̀ kan ní gbólóhùn tàbí ìpèdè kan tàbí ògbufọ̀ kan má bínú ìfọ̀kan afọ̀ kan ká tó lè pè ní gbólóhùn ó gbọ́dọ̀ jẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ ìṣe nínú tẹ́ǹdé tó ní ọ̀rọ̀ ìṣe nínú tó sì ní ìtumọ̀ pẹ̀lú iṣẹ́ tó ń jẹ́ níbikíbi tó bá ti jẹyọ yálà asọ́jáde ni tàbí àkọsílẹ̀ ká tó lè pe afọ̀ ní gbólóhùn ìpèdè ká tó lè pè ní gbólóhùn ó gbọ́dọ̀ ní ọ̀rọ̀ ìṣe nínú bí àpẹẹrẹ jẹ mu lọ wá sùn gé tà kọ wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ ṣe nìyẹn. kò ṣeé má ní ó ní ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn kò ṣeé má ní ó ní ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn bẹ́ẹ̀ ni kò ṣeé má ní ọ̀rọ̀ ìṣe afọ̀ tí ó bá ti ní ọ̀rọ̀ ìṣe nínú kì í ṣe gbólóhùn kò lè nítumọ̀ kò lè ṣe kíni kò lè nítumọ̀ ẹ jẹ́ àwò bí àpẹẹrẹ ká sọ wípé Ọláwuyì ra aṣọ Ọláwuyì ra aṣọ tàbí ká ní ó ta sánsán ra aṣọ ó ta sánsán ra aṣọ ọ̀rọ̀ ìṣenú afọ̀ yẹn ó ní rà ó ní ọ̀rọ̀ ìṣe inú afọ̀ yẹn so tá a bá ti wá mú rà yẹn kúrò tá a bá fi rà yẹn tá a bá yọ dànù tá a bá fi sí inú afọ̀ tí mo sọ yẹn inú àpẹẹrẹ tí mo mú wá yẹn yóò di Ọláwuyì aṣọ Ọláwuyì aṣọ ẹ rí i pé kò nítumọ̀ ẹni tá a bá sọ bẹ́ẹ̀ sí yóò mọ̀ pé kí ni ẹni yìí ń wí kí ni ẹni yìí ń sọ Ọláwuyì aṣọ kò nítumọ̀ kò kún torí pé kò ní ọ̀rọ̀ ìṣe yẹn nínú tá a bá ti wá fi ọ̀rọ̀ ìṣe yẹn sí ìyẹn rà yẹn yóò di Ọláwuyì ra aṣọ kí ló Ọláwuyì rà o ó ra aṣọ kí ni Ọláwuyì ṣe o Ọláwuyì ra aṣọ so ti yé yín so ọ̀rà yẹn ó ní ó jẹ́ bí ẹ̀mí gbólóhùn ó ní ẹ̀mí àwọn pè ní ẹ̀mí afọ̀ tí ò bá ti sí nínú gbólóhùn tàbí tí ò bá ti sí nínú afọ̀ yẹn ò nítumọ̀ bẹ́ẹ̀ ni.
ok Bíọ́dún Ọláwuyì ní sorry they have not given us light yet ok o ẹ bá ní sọ Yorùbá ẹ bá ní sọ èdè Yorùbá ẹ bá ní sọ Yorùbá ni ẹ bá ní sọ sorry they have not given us light tá a fẹ́ túmọ̀ rẹ̀ ó ní ká má bínú pé wọn ò tí ì tan iná fún àwọn níta wọn Bíọ́dún Ọláwuyì nìyẹn Sílé Ọlá akí ẹ̀yin náà o ẹ ṣé àdúpẹ́ àmọ̀rírì yín pé ẹ darapọ̀ mọ́ wa ohun tí à ń gbé yẹ̀wò òun náà ni gbólóhùn ẹ̀yà gbólóhùn so àwa ní ká tó lè sọ nípa ẹ̀yà gbólóhùn a gbọ́dọ̀ jẹ́ ká mọ ohun tí gbólóhùn jẹ́ a wá sọ fún wa wípé gbólóhùn ni afọ̀ tí ó ní ọ̀rọ̀ ìṣe afọ̀ tí ó ní ọ̀rọ̀ ìṣe nínú àkójọpọ̀ ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ ìṣe nínú tàbí ká ní afọ̀ tó ní ọ̀rọ̀ ìṣe nínú tó sì ní ìtumọ̀ pẹ̀lú iṣẹ́ tó ń jẹ́ níbikíbi tó bá ti jẹyọ yálà asọ́jáde ni tàbí àkọsílẹ̀ Mr. Malik ọ̀gbẹ́ni Malik Ismail adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé o Mr. Idris àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín ohun tá à ń gbìyànjú láti sọ òun náà ní wípé gbólóhùn ni àkójọpọ̀ ọ̀rọ̀ gbólóhùn ni àkójọpọ̀ ọ̀rọ̀ tó ṣe kí ni o tó ní ọ̀rọ̀ ìṣe nínú tó sì ní ìtumọ̀ pẹ̀lú iṣẹ́ tó ń jẹ́ níbi tó bá ti jẹyọ àti yálà àkọsílẹ̀ tàbí àsọjáde sọ wá sọ wípé kò ṣeé má ní ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn ọ̀rọ̀ gbólóhùn tàbí afọ̀ tí ó bá ti ní ọ̀rọ̀ ìṣe nínú kì í ṣe gbólóhùn tó nítumọ̀ kò kún àwa ń bẹ àpẹẹrẹ wa ní Ọláwuyì ra aṣọ so wá ní ra yẹn iná jẹ́ ká mọ̀ ní jẹ́ kí gbólóhùn yẹn kó nítumọ̀ torí pé ra yẹn ní ọ̀rọ̀ ìṣe bẹ̀ tá bá ti wá yọ ra yẹn kúrò yóò di Ọláwuyì aṣọ ẹ̀rí pé kò nítumọ̀ tá bá sọ ọ̀rọ̀ báyẹn sí yàn ẹni tá bá sọ sí yóò tún béèrè pé kí ni o fẹ́ sọ kí ló ń sọ níbo ló ń lọ kí ni ọ̀rọ̀ tó fẹ́ sọ so kò nítumọ̀ tí ó bá ti ní ọ̀rọ̀ ìṣe nínú ẹ wá jẹ́ kí a lọ sí ẹ̀yà gbólóhùn gan a máa mú ní wẹ́lẹ́ ni àti bí kékeré láti máa mú àwọn àlàyé wa tí a fi máa tẹ̀síwájú torí pé tá a bá mú láti bí kékeré ó ṣeé ṣe kí àlàyé àwọn ọ̀rọ̀ wa kọ́ mọ́ yé wa dáadáa a sì fẹ́ kó yé wa dáadáa ṣòdí yẹn táfi máa mú ní wẹ́lẹ́ lára máa mú ẹ̀yà gbólóhùn ó pín sí ọ̀nà méjì ẹ̀yà gbólóhùn pín sí ọ̀nà méjì àkọ́kọ́ ni gbólóhùn abọ́dé kí la pè é gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe ó ní àkọ́kọ́ nìyẹn gbólóhùn kejì ni gbólóhùn oníbọ̀ tàbí ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe gbólóhùn oníbọ̀ tàbí ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe ó ní ẹ̀yà gbólóhùn kejì léyìí tí a fẹ́ mú wá fún yín lórí ètò yìí fún ti alẹ́ yìí ẹ wá jẹ́ ká lọ sí alákọ̀ọ́kọ́ gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe gbólóhùn abọ́dé kì í gùn bẹ́ẹ̀ ni torí pé kì í ní ju ẹyọ kan ọ̀rọ̀ ìṣe lọ gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe kì í ní ju ọ̀rọ̀ ìṣe kan lọ kì í sì í gùn púpọ̀ bí àpẹẹrẹ ká ní olú wọ bàtà olú wọ bàtà olú ọwọ bàtà olú wọ bàtà ẹ rí i pé ọ̀rọ̀ ìṣe kan inú gbólóhùn yẹn ni wọ̀ olú wọ bàtà wọ̀ ó ní ọ̀rọ̀ ìṣe kan inú gbólóhùn yẹn ọ̀rẹ́ ẹ ṣé o àrọ́wọ́ yín o love you ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o àwọn náà ti darapọ̀ mọ́ wa àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o ṣé adúpẹ́ lọ́wọ́ yín o àwọn náà ti darapọ̀ mọ́ wa àwọn náà ti darapọ̀ mọ́ wa
gbogbo yín ni a kí o ẹ ṣé o. Gẹ́gẹ́ bá a ṣe ń bá bọ̀ a ní gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe a ní kì í ní ju ẹyọ ọ̀rọ̀ ìṣe kan lọ ẹ̀rọ ìṣe kan ló máa ń ní. Àwa mú wá bí àpẹẹrẹ a ní Muhammed Samsidin ẹ ṣé adúpẹ́ wa náà ti darapọ̀ mọ́ wa àwa sọ fún yín pé àwa mú wá bí àpẹẹrẹ tá a mú wá ní Olú wọ bàtà ọ̀rọ̀ ìṣe inú gbólóhùn yẹn ni wọ tàbí wọ bàtà Olú wọ bàtà so tá a bá ti yọ wọ ọ̀bẹ kúrò kò lè nítumọ̀ mọ́ yóò di olú bàtà kí ni kò nítumọ̀ so Olú wọ bàtà àpẹẹrẹ ọ̀rọ̀ ìṣe ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ kan nìyẹn ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe tàbí ká pè ní gbólóhùn abọ́dé àpẹẹrẹ nìyẹn àpẹẹrẹ gbólóhùn abọ́dé òní Olú ra bàtà Adé mu ẹmu Lọlá lọ sí iléèwé tó ti yé yín àpẹẹrẹ gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe nìyẹn. Ẹ wá jẹ́ ká wo ìhun àpẹẹrẹ míì tó jẹ́ gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe ó ní àdùfẹ́ sùn kí ni àdùfẹ́ sùn bàtà rẹ̀ já ó ní ọ̀rọ̀ ìṣe bẹ̀ àdùfẹ́ sùn bẹ̀ ó ní ọ̀rọ̀ ìṣe tó ti yé wa. Ẹ wá jẹ́ ká lọ sí ìhun gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe. Ìhun gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe ó ní pé gbólóhùn ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe ó lè jẹ́ olùwà àti ọ̀rọ̀ àpọ́nlé ó lè jẹ́ olùwà àti ọ̀rọ̀ àpọ́nlé kí ni olùwà ṣé ẹ ti máa lọ jù báyìí olùwà ó ní olùṣe inú gbólóhùn ẹni tó ṣe nǹkan ó ní olùwà ẹni tó ṣe nǹkan ó ní olùwà olùṣe inú gbólóhùn ó ní olùwà. Ẹ wá jẹ́ ká mú àpẹẹrẹ ìhun gbólóhùn ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe tó ní olùwà tó sì tún ní ọ̀rọ̀ àpọ́nlé ẹ jẹ́ ká mú wá fún yín. Àbí ká tó lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ ká mú ìhun gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe tó lè jẹ́ ọ̀rọ̀ ìṣe nìkan ẹ jẹ́ ká mú wá fún yín tó jẹ́ pé ọ̀rọ̀ ìṣe nìkan ni tó sì nítumọ̀ tó kún ṣùgbọ́n abọ́dé ni. Nígbà tá a sọ fún yín pé gbólóhùn abọ́dé kì í gùn kì í sì ní ju ẹyọ ọ̀rọ̀ ìṣe kan lọ. Àpẹẹrẹ jókòó ó nítumọ̀ bẹ́ẹ̀ ni jókòó yẹn ni pé à ń bẹ́ nìkan wí ẹni tá à ń bá wí náà ó sì ti mọ̀ pé òun là ń bá wí jókòó má lọ àbí lọ wọlé jáde ó nítumọ̀ àti pé à ń bẹ́ nìkan wí òun ni ẹnìkan là ń bá sọ̀rọ̀ la tó lè sọ irú ọ̀rọ̀ yẹn. Adérẹ̀mí akíyín ẹ ṣé adúpẹ́ àwọn náà ti join Latif kò sọ́kọ́ àwọn náà ti join wa ẹ ṣé adúpẹ́ o àmọ̀rírì yín o. Ẹ wá jẹ́ ká mọ̀ bàbọ̀ a ní jókòó lọ dìde wọlé jáde ó nítumọ̀ torí pé ọ̀rọ̀ ìṣe kan ní gbólóhùn abọ́dé ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe ló sì nítumọ̀. Ọláfúkì àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé adúpẹ́ o so nítumọ̀. Ẹ wá jẹ́ ká lọ sí gbólóhùn ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe tó lè jẹ́ olùwà àti ẹyọ ọ̀rọ̀ ìṣe. Abdullahi Mohammed àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ ṣé adúpẹ́ o gbólóhùn ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe ó lè jẹ́ olùwà àti ó lè jẹ́ ọ̀rọ̀ ìṣe ó lè ní ọ̀rọ̀ ìṣe olùwà àti ọ̀rọ̀ àpọ́nlé ṣàlàyé yẹlé yín. À ń sọ̀rọ̀ nípa ìhun gbólóhùn abọ́dé tàbí ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe a wá sọ fún yín pé ìhun gbólóhùn abọ́dé ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ìṣe kan wà tó lè ní olùwà nínú tó sì tún lè ní ọ̀rọ̀ àpọ́nlé ṣùgbọ́n dandan ni ọ̀rọ̀ ìṣe bẹ̀. Ẹ jẹ́ á wo àpẹẹrẹ ká sọ wípé ilé ga gogoro ilé olùwà ni olùwà inú gbólóhùn yẹn ni ga ọ̀rọ̀ ìṣe inú gbólóhùn ni
gogoro gogoro ọ̀rọ̀ àpọ́nlé ni. ọ̀rọ̀ ilé ó ní ó ga ga yẹn ó jẹ́ ká mọ tí ilé ṣe, gogoro ló jẹ́ ká mọ bí ilé yẹn ṣe ga, bí ilé yẹn ṣe ga tó. gogoro bẹ̀ ó ní ọ̀rọ̀ àpọ́nlé, òun lọ́pọ́n ọ̀rọ̀ ìṣe yẹn lé, òun lọ́pọ́n ọ̀rọ̀ ìṣe yẹn lé, òun ló ṣe àfikún ìtumọ̀ ọ̀rọ̀ ìṣe inú gbólóhùn yẹn. ilé ga gogoro, ilé ga gogoro. so ilé olùwànú gbólóhùn, ga ọ̀rọ̀ ìṣe inú gbólóhùn yẹn ni, gogoro bẹ̀ ọ̀rọ̀ àpọ́nlé ni. so láti sọ wípé ìhun gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe wà tó lè jẹ́ olùwà, tó lè ní olùwà nínú, tó sì lè ní ọ̀rọ̀ àpọ́nlé. irú wọn nìyẹn. bẹ́ẹ̀ ni gbólóhùn ẹlẹ́yọ, ìhun gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe míì tún wà tó lè ní olùwà ẹ̀yán. bẹ́ẹ̀ ni ó lè ní olùwà àti ẹ̀yán. ṣé mo wá bí àpẹẹrẹ ká sọ wípé bàtà Adé já, bàtà Adé ti já, bàtà Adé ti já, bàtà Adé ti já. bàtà ọ̀rọ̀ orúkọ ni, bàtà Adé ti já, bàtà Adé ti já. bàtà ọ̀rọ̀ orúkọ ni, Adé ọ̀rọ̀ orúkọ ni, já ọ̀rọ̀ ìṣe ni. ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa ìhun gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe tàbí abọ́dé tó lè ní olùwà àti ẹ̀yán. so bàtà Adé ti já. ọ̀rọ̀ orúkọ ẹ sì má gbàgbé pé ọ̀rọ̀ orúkọ ẹ̀yán ó ní ó ń jẹ́ kí a mọ bàtà ẹni tó já. Adé, bàtà Adé ti já, bàtà Adé ti já. bàtà ta ló já o? bàtà Adé. so Adé yẹn T-Mark àwọn náà ti jọ̀ wá, ẹ ṣé adúpẹ́ o. bàtà Adé ti já. Adé ló jẹ́ ká mọ bàtà ẹni tó já. tá a bá fi Adé yẹn sí i, ó ṣeéṣe a lè sọ pé bàtà já ó nítumọ̀ lóòótọ́, but bàtà ta ló já? bàtà Adé, bàtà Adé ti já. so Adé yẹn ló yán bàtà pọ̀ lóòótọ́, but bàtà ta ló já? bàtà Adé. so Adé yẹn ló jẹ́ ká mọ bàtà ẹni tó jẹ́. Adé yẹn ló yán bàtà. tàbí sọ fún yín pé gbólóhùn ìhun gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe tàbí abọ́dé ó lè ní ọ̀rọ̀ orúkọ ẹ̀yán nínú tí ó sì ní ọ̀rọ̀ ìṣe. bàtà Adé ti já. bàtà ọ̀rọ̀ orúkọ ni, olùwànú gbólóhùn ni. ṣùgbọ́n Adé yẹn ó ní ẹ̀yán ajórúkọ bẹ̀, ó ní ẹ̀yán ajórúkọ tó pé òun ló yán bàtà, òun ló jẹ́ ká mọ orú bàtà tó já. já ó ní ọ̀rọ̀ ìṣe bẹ̀. sọ̀rọ̀ mi ti yé yín? adúpẹ́ lọ́wọ́ yín o. Ọlámídé àwọn náà ti darapọ̀ mọ́ wa. Mrs. Abba tàbí Abba àwọn náà ti darapọ̀ mọ́ wa. ẹ ṣé o, adúpẹ́ lọ́wọ́ yín. so ibi tí a ti dákẹ́ ní òní nìyẹn. a mọ̀ tẹ̀síwájú lágbára Ọlọ́run nípa ẹ̀yà gbólóhùn èdè Yorùbá lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. a mọ̀ tẹ̀síwájú. ẹ wá jẹ́ kí ṣé ká fúnra wa ní iṣẹ́ àmúrelé, iṣẹ́ àṣetilébọ̀. ṣé ká fúnra wa níṣẹ́ àṣetilébọ̀? Ọlámídé tàbí kẹ́yìn kẹ́ comment. ẹ jẹ́ ká ṣe bíi comment, ẹ jẹ́ kí n fún yín ní gbólóhùn mẹ́ta tàbí ẹ̀rọ. ẹ jẹ́ ká ṣe báyìí. ẹ̀yin gan tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa, tó jẹ́ pé àlàyé wa yẹn ó yé yín dáadáa. akínyìn o, Adéoyè Àtinúkẹ́ àwọn náà darapọ̀ mọ́ wa. Salaf Abiwẹ́rẹ́ àwọn náà ti darapọ̀ mọ́ wa. ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé o. ẹ bá ní share rẹ̀, ẹ dẹ̀ bá ní like ẹ̀, ẹ bá ní like fídíò yìí, program yìí, ẹ bá ní share program wa, ẹ dẹ̀ bá ní like ẹ̀. ẹ̀yin tẹ́ ń fún wa lẹ́bùn náà, akínyìn o, adúpẹ́ lọ́wọ́ yín, àmọ́ rírì yín o. ọba Èdùmàrè kò ní fi yín sílẹ̀.